ajá sí pé èmi àti yín jọ sọ̀rọ̀ sá èmi àti yín àjọ sọ̀rọ̀ ọ mo sẹ́ndì voice sí yín bíà Barrister o ẹ bá mi lọ bú ta ni mo lè fi ṣàpèjúwe o ẹ bá mi lọ bú bóyá ẹnìkan ṣe understand èmi kàn sẹ́ndì voice yẹn sí yín ìjà wá dé láàrin èmi àti yín ẹ wá gbé voice tèmi sẹ́ndì sí yín yẹn ṣe mọ̀ pé ẹnìkan yìí dábò sí ṣe àwọn méjèèjì lájọ ń sọ̀rọ̀ but ẹ wá gbé voice tèmi tí mo sẹ́ndì sí yẹn ẹ wá gbé síta kí ni òfin sọ ń pa ìsà láìsí pé ẹ̀dẹ̀gbàṣẹ lọ́wọ́ mi. sẹ́ni àkọ́kọ́ kọ́ release kí second or third party kó release secret and private conversations téèyàn jọ ní understand irrespective of the kind of discussion tó bá jọ ní it's illegal and then ẹni tó release ẹ tó bá ṣe wípé nǹkan tó ń discuss wáyé pé nǹkan tó yẹ pé ó wà lọ́wọ́ fún ẹjọ́ ń discuss ẹjọ́ ń plan nǹkan tó bá affect ẹni tí ó sọ̀rọ̀ yẹn àti ẹni tó record rẹ̀ conspiracy jọ gbé àwọn méjèèjì conspiracy jọ gbé wọn tó bá pò ń pé tó bá fẹ́ take wọn up àbọ̀ fẹ́ take kan wọn up sísọ pé ọjọ́ ń discuss ẹ̀ ọ̀rọ̀ yẹn láàrin ara wọn tí wọ́n lè jọ mọ̀ sí àwọn méjèèjì máa jọ wà liable fún crime yẹn by and large ká máa release a private conversation is a criminal offence. Criminal offence ni. ọ̀rọ̀ délé ẹ̀kọ́ ni wípé èèyàn méjì jọ ń sọ̀rọ̀ ẹnìkan wá hack ó wá hack bóyá fóònù wọn. ó wá intercept conversation wọn ó wá record it. Okay. so irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹ̀ sí abẹ́ òfin section 2 section 22 so section 1. Okay. GR $7 million fine tàbí ẹ̀wọ̀n ọdún mẹ́ta tàbí méjèèjì papọ̀ ó depend bí adájọ́ bá ṣe fojú wò. $7 million fine àbí ẹ̀wọ̀n ọdún mẹ́ta àbí ẹ̀wọ̀n ọdún mẹ́ta tàbí méjèèjì papọ̀ àbí ká combine méjèèjì papọ̀ bẹ́ẹ̀ ni. ìyẹn fún ẹni tó bá ìyẹn ẹni tó bá hack fóònù yàbí. yes tó bá hack fóònù yẹn. Okay. bóyá ó listen sí ẹni tí ó listen sí conversation wọn. kí n má lọ lùfin ṣé mo lè fi sí speaker sa Barrister ni kí n máa sí speaker kí n má lọ lùfin. Salaam alaikum sa. à ń discuss ọ̀rọ̀ kan lọ́wọ́ ni sa ìta wá ń discuss lọ́wọ́ yẹn Ọlọ́run wá ní ẹ̀yin lẹ́tọ̀ bá wa tọ̀mọ́lẹ̀ sí ìta ń sọ̀rọ̀ lé lórí ni pé kéèyàn rìkọ́ọ̀dù èèyàn kí ló fi sọ ń pa ẹ̀ ká wá gbé síta ọ́ mo sẹ́ndì ọ̀rọ̀ sí èèyàn nípa ẹnìkan nípa ẹnìkẹta èèyàn wá gbé síta kí ló fi sọ nípa ìsà. kò bófin mu. ok sir. kò bófin mu. ẹ jọ gbogbo ẹyẹ yàn ṣé ń gbọ́ clearly dáadáa o wà pẹ̀lú yín sà. kò bá òfin mu rárá. ok sir. and it's a criminal offence. ok criminal offence ni. a criminal offence wẹ́ pé ẹni tí wọ́n release conversation yẹn ó lè institute criminal action against ẹni tó release it. ok. kò bá òfin mu rárá. kí wàá ní ìjìyà tí ìjọba gbé kalẹ̀ fún. ìjìyà tí ìjọba gbé kalẹ̀ fún ní ìwà conversant pẹ̀lú ẹ̀ but it's a criminal offence. ok criminal offence ni kéèyàn rìkọ́ọ̀dù yàn. criminal offence ni. tó jásí pé ẹni tí wọ́n rìkọ́ọ̀dù yẹn ó lè gbé yàn lọ ilé ẹjọ́. bẹ́ẹ̀ni it's a criminal offence. ok sir Barrister tó bá wá jásí pé èmi àti yín jọ sọ̀rọ̀ sà èmi àti yín àjọ sọ̀rọ̀ mo sẹ́ndì voice sí yín bíà Barrister o ẹ bá mi lọ bú ta ni mo lè fi ṣàpèjúwe o ẹ bá mi lọ bú bóyá ẹnìkan ṣe understand èmi kàn sẹ́ndì voice yẹn sí yín ìjà wá dé láàrin èmi àti yín ẹ wá gbé voice tèmi sẹ́ndì sí yín yẹn ṣe mọ̀ pé ẹnìkan yìí dábò sí ṣe àwọn méjèèjì lájọ ń sọ̀rọ̀ but ẹ wá gbé voice tèmi tí mo sẹ́ndì sí yẹn ẹ wá gbé síta kí ni òfin sọ ń pa ìsà láìsí pé ẹ̀dẹ̀gbàṣẹ lọ́wọ́ mi. sẹ́ni àkọ́kọ́ kọ́ release kí second or third party kó release secret and private conversations téèyàn jọ ní understand irrespective of the kind of discussion tó bá jọ ní it's illegal and then ẹni tó release ẹ tó bá ṣe wípé nǹkan tó ń discuss wáyé pé nǹkan tó yẹ pé ó wà lọ́wọ́ fún ẹjọ́ ń discuss ẹjọ́ ń plan nǹkan tó bá affect ẹni tí ó sọ̀rọ̀ yẹn àti ẹni tó record rẹ̀ conspiracy jọ gbé àwọn méjèèjì conspiracy jọ gbé wọn ni tó bá pò ń pé tó bá fẹ́ take wọn up àbọ̀ fẹ́ take kan wọn up sísọ pé wọ́n jọ ń discuss ọ̀rọ̀ yẹn láàrin ara wọn ni tí wọ́n lè jọ mọ̀ sí àwọn méjèèjì máa jọ wà liable fún crime yẹn by and large ká máa release
private conversation is a criminal offence. Criminal offence ni. Ẹ ṣé Barrister. Ohun tá fẹ́ fàyọ náà láti gẹ́ẹ̀tì látọ̀dọ̀ yín sà. Ọlọ́run bá wa yóò ṣàlékún ìmọ̀ yín lágbára Ọlọ́run inshallah. Mo máa pè yín padà tí n bá parí program sà. Ẹ ṣé sà. Lọ́ọ̀yà àkọ́kọ́ tá a kọ́kọ́ pè. Àwọn náà tún pè mí yìí o. Hello sà. Aleykum salaam. Àti pé fóònù yìí ó lọ pàfi lẹ́ẹ̀kan ni. Network ni in fact mi tẹ wá tètè mọ̀ gan mo ti sọ̀rọ̀ sílẹ̀ lọ rẹpẹtẹ. Àwọn àlejò náà gbọ́dọ̀ yín o kì í sàwa o. Gbogbo ọ̀sẹ̀ wa pé béèrè question kan mo wá discover pé mi ìbọn respond mo wá ṣe ojú fóònù. Ẹ jọ̀ọ́ lọ́ọ̀yà àkọ́kọ́ tá a kọ́kọ́ pé àwọn náà sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ṣé wá ń gbọ́ báyìí. Okay. Ó dàpẹ́lẹ̀ yìí clear. Òbí lè bẹ́tà báyà. Ó dàpẹ́lẹ̀ yìí clear. Ẹ jọ̀ọ́ ṣé lè clear báyìí lọ́ọ̀yà àkọ́kọ́ nìyẹn o wọ́n láwọn ti sọ̀rọ̀ lẹ́rẹ̀pẹ́ tó mọ́ ní àwọn àlejò náà ń bá sọ̀rọ̀ àwọn akọ́. Ok ó yẹ máa sọ̀rọ̀ yín lọ sà. Okay. Ibi tẹ́ sọ̀rọ̀ délẹ̀ kan ni wípé èèyàn méjì jọ ń sọ̀rọ̀ ẹnìkan wá hack bóyá fóònù wọn. Ó wá intercept conversation wọn ó wá record it. Okay. So irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹ̀ sí abẹ́ òfin section 2 section 22 so section 1. Okay. Ìyá rẹ̀ $7 million fine tàbí ẹ̀wọ̀n ọdún mẹ́ta tàbí méjèèjì papọ̀ ó dìbẹ̀ bí adájọ́ bá ṣe fojú wò. $7 million fine. Àbí ẹ̀wọ̀n ọdún mẹ́ta. Àbí ẹ̀wọ̀n ọdún mẹ́ta tàbí méjèèjì papọ̀. Àbí ká combine méjèèjì papọ̀. Papọ̀ bẹ́ẹ̀ ni. Ìyẹn fún ẹni tó bá hack fóònù yàbí. Yes, tó bá hack fóònù yẹn. Okay. Bóyá ó listen sí ẹni tí ó listen sí conversation wọn bóyá by means of computer ló lò ní o tàbí phone ní o tàbí anything tó bá wọn kó lò ló fi ń listen sí conversation wọn. So irú ẹni bẹ́ẹ̀ ti ṣe sábẹ́. Lábẹ́ náà bóyá èmi àti yín wá jọ ń sọ̀rọ̀ èèyàn méjì jọ ń sọ̀rọ̀ Okay. as a conversation ẹnìkan wá decide láti record the conversation yẹn òróró láì pé bẹ̀rẹ̀ gangan ni question tẹ̀ bèrè wá Bẹ́ẹ̀ni. ẹnìkan wá decide láti record the conversation yẹn ṣẹ́ni moment tí ẹni yẹn record conversation yẹn kò yẹ. Network. Hello sir. Ẹni sùúrù any moment tẹ́ni yẹn record the conversation yẹn. Okay. Ibi tá a gbọ́ dé ni pé moment tẹ́ni yẹn record the conversation yẹn ibi tá a gbọ́ dé nìyẹn. Okay, yes. Yẹn record the conversation kò yẹ tí tó. Network yẹn o clear sir. Bóyá kẹ drop kẹ tuntun pè padà sir. Okay. Ó dà pé tí ń clear báyìí ó yẹ sọ̀rọ̀ báyìí. Ṣé bẹ́tà báyà rí? Ó bẹ́tà báyìí. Alright. Moment tí ẹni yẹn record the conversation yẹn. Okay. Kò yẹ tí ìṣẹ̀ sófin. Okay. Ẹjọ́ ẹ hold on mo fẹ́ receive call kan ẹjọ́. Okay. Okay. Ṣé kí n fi sí síbíkà ni? Ẹjọ́ another barrister pàdé barrister tó wà lórí WhatsApp ẹ̀yẹ dúró barrister mi ó yẹ sọ̀rọ̀ sà. Ẹ ṣe Cybercrime Prohibition Prevention Act 2015. Okay. Ní section 12. Okay. Unlawful interceptions of communication. Okay. So imprisonment punishment tó wà fún only 3 years àbí fine àbí méjèèjì 3 years imprisonment. Okay. Àbí méjèèjì. Okay. So law tó wà directly applicable sí nìyẹn. Okay. Then irú conduct yẹn irú conduct tá máa jíyàn record yẹn. Okay. The constitutional breach of right to privacy under section 37 of the Constitution of Federal Republic of Nigeria. Okay. So ẹni tó bá jẹ́ 15 báyìí ó lè fundamental right were violated, right to privacy were violated, so ó lè institute actions against ẹni tó bá jí record. Okay. Then Okay. Ẹ ṣé sá. Barrister, ẹ̀yin náà continue. So ní moment tí ó bá record yẹn. Okay. Ní ti under cybercrime ni mo sọ̀rọ̀ nípa ìrẹsẹ̀. Okay. Kò tí ì ṣùgbọ́n moment tó bá ti di wípé ó ṣí àyẹ̀ pẹ̀lú èèyàn kan. Moment tó bá record yẹn lọ́wọ́ yẹn kò tí ì dẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ni. Kò tí ì di ẹ̀ṣẹ̀ ńgbà yẹn. Ṣí àyẹ̀ pẹ̀lú èèyàn kan. Okay. Tó bá ti ṣí àyẹ̀ pẹ̀lú èèyàn. Ṣẹ́rí record yẹn náà, ó ń ṣe pé kò ń ṣẹ̀ṣẹ̀ o. Ní abẹ́ tí cybercrime yẹn ni kò ń ṣẹ̀ṣẹ̀. Ní abẹ́ constitution Nigeria tó jẹ́ ti 1999 constitution under section 37. Ó ti infringe right ti ẹni yẹn. Bó ṣe record ẹ̀, privacy ẹni yẹn, ó ti affect ẹ̀. Ṣé ń gbọ́ mi? Àbọ̀yé. Bá ní one-on-one conversation. Section 37 sọ wípé ẹni èèyàn gbọ́dọ̀ ní right ìlò nǹkan rẹ̀ bó ṣe wù ú. Anybody gbọ́dọ̀ interview ti lórí. So tí máa báyọ̀ kan sọ̀rọ̀ bẹ́ni yẹn record ẹ̀ lọ́wọ́ moment yẹn
ẹni tó rìkọ́ọ̀dù ẹ̀yẹn ti ṣẹ̀ ó lè fi òfin yẹn gbé. ṣé ti yé bẹ́ẹ̀? àgbọ̀yé. ṣé wàá rí moment tí ó bá ti ẹlẹ́ tí 2015 ló bá dé ṣáà ẹ̀sìn yàn tó wá ń di wípé gbogbo ayé ń bọ̀ ó ti di cyber stalking mọ́ lọ́wọ́. everybody wá ń bó tí wá di wípé àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wọ́n ti wá ń wo ẹni tó print iye tó send voice ẹ̀ síta wọ́n ti ń wò láburú àwọn èèyàn tí ń àtàkẹ́ ó ti ń cyber stalking ti wọ̀ cyber bullying ti wọ̀ torí ó máa affect ẹni emotionally and mentally. In fact threat lè wá fún wípé ìwọ táwọn kan wò pé kán fẹ́ àwọn overzealous people kan wọ́n fẹ́ lọ àtàkẹ́ moment tó di wípé ó send ẹ̀ síta àti recording àti kó record àti kó send rẹ̀ sí yàn síta àti wípé ó dá report sí pamọ́ ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni òfin bí. ẹtún mẹ́tẹ̀ẹ̀ta yẹn ta àti kéèyàn record èèyàn. àti kó record èèyàn. one. àti kó send ẹ̀ sí yàn. àti kó send ẹ̀ sí yàn ó di two. àti kó wá send ẹ̀ síta kí gbogbo ayé gbọ́. àti kó wá send ẹ̀ sí public gbogbo ayé kí wọ́n gbọ́ ó di mẹ́ta good. yes mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló fi ṣe sófin. ok. gẹ́gẹ́ bí ọ̀gá ṣe sọ́nsìn ní constitution Nàìjíríà right yín gbọ́dọ̀ wà protected privacy yín dàrí gbọ́dọ̀ wà protected ó ti privacy yín mọ́ nìyẹn. ó ti yẹn ó ti yẹn fruit sórí privacy yín. ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ love like àṣẹ ẹ bá mi tẹ love lórí network mo ń gbádùn ọ̀rọ̀ yìí. wọ́n á record ọ̀gbọ́n tó wá send ẹ̀ sí yàn cyber crime ti gbé. tó ti yẹ bẹ́ẹ̀ àwọn question tẹ̀ béèrè yẹn abẹ́ ibi tó fọ̀ sí nìyẹn. ok sir mo wá eléyìí mi ò rìkọ́ọ̀dù yín sir èmi lèmi send voice sí yín barista voice tèmi send sí yín o hello barista lágbájá ó yá lọ bá mi sọ̀rọ̀ ń pa ẹ̀ barista lágbájá yìí lọ bá mi sọ̀rọ̀ ń pa ẹ̀ barista lágbájá yìí lọ bá mi sọ̀rọ̀ ń pa ẹ̀ gbogbo voice tèmi wá send sí yín yẹn ọjọ́ tí misunderstand wá dé between me and you sir ẹ wá gbé voice yẹn ẹ wá gbé síta kí gbogbo ayé kí wọ́n rí i pé àṣẹ nìyí náà fúnra rẹ̀ àṣeyàn báyìí ni kí ló fi sọ ń pa ẹ̀ sir. báyìí abẹ́ section 37 yẹn náà ṣe wà torí privacy ẹni tí ó send the voice lọ sí yàn òun ni ó ti infringe lórí ẹ̀ yẹn. ok. so privacy gba tí mo send sí ó túmọ̀ sí pé mo send sí ẹni mi ò ní o send sí ta. ẹ mo send ẹ̀ sí ẹni mi ò ní kó send ẹ̀ síta o mi ò ní kó send ẹ̀ síta o. èmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn ni mo fi wá send ẹ̀ sí ẹ. mo wá send ẹ̀ sí ẹ. ṣẹ́rí àwọn òfin tó máa ń fojú wo nǹkan kan ẹ̀rẹ́ tàbí rèé pé bóyá criminal crime kan fẹ́ ṣẹlẹ̀ nìkan ẹnìkan wá sọ wá send voice sí yàn pé o tó bá ti di ọ̀la amadu assassinate ní báyìí wá send voice jẹ ṣe mọ̀ wípé irú ẹ̀ mo ṣe fi pamọ́ láti lè ṣe ẹni tó fẹ́ lọ pa jẹ mọ́ now òfin sọ wípé ó try láti approach appropriate quarter òfin ò tó sọ fún pé gbogbo síta o òfin òfin láàyè gbogbo síta o òfin láàyè tó gbé síta rárá nítorí fún láyè láti ṣe wípé ó rìpọ́ọ̀tì ẹ̀ sí ibi tó bá fẹ́ rìpọ́ọ̀tì ẹ̀ sí. bóyá kó rìpọ́ọ̀tì ẹ̀ sí nearest police station. láti lè fi save life ẹ̀ tó bá fẹ́ save lórí moment tí crime yẹn bá padà lọ ṣẹlẹ̀ tó bá discover consent ẹ̀ sí tòun náà òun náà ti gbé dára bẹ́ẹ̀ sí yẹn. so òun fún mo fi gbà náà fa ìgbà wípé kíyàn ó dá kó send voice to síyàn àbí rìpọ́ọ̀tì ní wá gbé síta láì gba àṣẹ lọ́wọ́ ẹni tó tẹ̀jọ́ ní ọ̀rọ̀ kódà tí bá fẹ́ rìpọ́ọ̀tì yìí ó ti ń gbọdọ̀ pé sọ fún mi pé torí privacy yìí mo gbọdọ̀ sọ fún mi pé ẹ̀yọ́ conversation tá a fẹ́ di mo fẹ́ rìpọ́ọ̀tì ẹ̀ láì sí rìpọ́ọ̀tì rárá mo gbọdọ̀ hàn nínú rìpọ́ọ̀tì bí mo fẹ́ rìpọ́ọ̀tì yìí mo fẹ́ gbọ́ mi yé. àgbọ́yé ẹjọ́ ẹ̀yin tẹ́ wà lórí program mi ò rí kọ́mẹ̀ntì yín mọ́ o ẹjọ́ ṣẹ́ ń gbọ́ wa ṣá ẹjọ́ ẹ̀ ó dọ̀nsà torí mi ò rí kọ́mẹ̀ntì àwọn èèyàn mọ́ báyìí o ẹjọ́ ṣẹ́ ń gbọ́ wa o ẹjọ́ mi ò rí kọ́mẹ̀ntì yín o anybody mi ò rí kọ́mẹ̀ntì yín o Usman Bọ́lá Kalẹ́ ẹjọ́ má bínú kọ́mọ́ kọ́ máa dábẹ́ ni pé àtọ́ sọ̀rọ̀ dànù lásán o mi ò rí kọ́mẹ̀ntì àwọn èèyàn ẹjọ́ ẹ̀yin tẹ́ wà lórí kíni ẹ̀kọ́ bá ní kọ́mẹ̀ntì tẹ́ bá ń gbọ́ wa okay we are enjoying the program Bọ́lá Lawal Ibrahim ó yẹ máa sọ̀rọ̀ yín lọ sà. ẹni òfin o tẹ́mi àti bájọ́ ń sọ̀rọ̀ ẹni láti gbàṣẹ lọ́wọ́ mi kẹ́ tó rìkọ́ọ̀dì mi. so in fact máa fẹ́ gbàṣẹ yẹn bí mo wá gbàṣẹ yẹn lọ́wọ́ yìí mo gbúdọ̀ hàn nínú rìkọ́ọ̀dì tí mo rìkọ́ọ̀dì ẹjọ́ mo fẹ́ rìkọ́ọ̀dì wa ó túmọ̀ sí pé mo ti ń rìkọ́ọ̀dì kó tó di pé mo gbàṣẹ. that is ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo láti kọ́ sọ fún yín. kúrò àdìsí máa sọ̀rọ̀ lọ kí n ṣe wá sọ pé mo fẹ́ rìkọ́ọ̀dì bọ̀ pé mo fẹ́ rìkọ́ọ̀dì yẹn ògbúdọ̀ hàn nínú ọ̀rọ̀ lórí pé ògbúdọ̀ hàn rìkọ́ọ̀dì torí pé ẹgbẹ́ mi fi sẹ́yìn fún àpẹẹrẹ àtijọ́ sọ̀rọ̀ lọ mi wá rìkọ́ọ̀dì mo wá ṣetán láti rìkọ́ọ̀dì mo wá tẹ rìkọ́ọ̀dì pé ìjọba sọ pé ẹjọ́ mo fẹ́ rìkọ́ọ̀dì wa ẹni tó fẹ́ kó sọ̀rọ̀ ni. okay.
ó ti yẹn tí Àgbọ́yé. bá máa record bóyá ní sọ̀rọ̀ láti sọ̀rọ̀ pé 5 minutes wọ́n á gba ọ̀rọ̀ yìí ẹ̀wọ́ yẹ kí n record ẹ̀ o màá ṣẹ̀ sọ fún yín pé ẹjọ́ mo fẹ́ record ọ̀rọ̀ wa ẹ̀ ń gbàdé bá ní òkè kò sí wàhálà láì fàyè láì sọ wípé record ní ètò ìmúlò record ẹ̀. ọ̀kọ́lá yẹn ti àgbọ́yé ọ̀rọ̀ àjọsọ ọ̀rọ̀ lọ́ọ̀yà àjọsọ ọ̀rọ̀ ẹjọ́ mo fẹ́ rìkọ́ọ̀dù yín o tí mi bá ti gbọ́ respond látọ̀dọ̀ yín mi ò gbọ́dọ̀ rìkọ́ọ̀dù ọ̀ntì tẹ́ bá ní òkè no problem you can record. mo wá gbọ́dọ̀ wọn nínú sẹ́sọ́n ẹ̀sìn record sílẹ̀ pé ẹjọ́ lọ́ọ̀yà mo fẹ́ record yìí o lára bí bóyá mo wá padà gbọ́ níta mo wá gbọ́ ẹ̀ wá sọ pé mo sọ fún yín mo fẹ́ record rárá o kò tí ń record kò tó sọ fún mi ìní túmọ̀ tí ohun wípé mo fẹ́ record yìí jáde nínú ẹ̀. wàláì ó clear àwọn èèyàn ó yé àwọn èèyàn bàjẹ́bàjẹ́ ó yé àwọn èèyàn ó tiẹ̀ ó clear bàjẹ́bàjẹ́ ok sir ẹ ṣe sir bó ṣe wá rí yìí ń sìn á ti mọ̀ pé criminal offence ni mo ní á ti mọ̀ pé criminal offence ni sir ìjìyàwó ló wá wà fún. ṣé àwọn ìjìyà oríṣiríṣi. ok ó ní bẹ́ẹ̀ lórí bí ilé ẹjọ́ bá ṣe fojú wo bí crime yẹn bá ṣe tóbi sí àti ẹni yẹn bá ṣe jẹ́ sí bóyá sí àyẹ̀kọ́ tó ti máa ṣe tẹ́lẹ̀ ìjìyà tí wọ́n ẹni bẹ́ẹ̀ ó jẹ́ yàtọ̀ sí ẹni tí ó ti ṣe rí rárá. àkọlé tó wà nínú ìwé ìsìn ẹ̀wọ̀n ọdún 2 àti fine tàbí ẹ̀wọ̀n nìkan tàbí fine nìkan. ẹni tó hákì fóònù yàn ní ẹ̀wọ̀n ọdún 3 àti 7 million naira. bẹ́ẹ̀ni. ẹni tó hákì fóònù yàn tó hákì conversation yàn ní ẹ̀wọ̀n ọdún 3 àti 7 million naira. bẹ́ẹ̀ni. but ẹni tó record tó jiyàn record àbó gbé conversation mi àti ẹ̀ síta ẹ̀wọ̀n ọdún 2 àti. àti wípé ìyẹn wà lọ́wọ́ ilé ẹjọ́. ìyẹn wà lọ́wọ́ ilé. ìfẹ́ ṣe ẹni láàánú sí ilé ẹjọ́ ló ní decision yẹn. ok ilé ẹjọ́ lè free ẹ̀ pé kó máa lọ. ó máa jẹ wọ́n ní fine ilé ẹjọ́ lè tẹ́ ọdún 10 o. ilé ẹjọ́ sì lè fún ọdún 6 ilé ẹjọ́ lè wò pé wọ́n fún ní community service discretion adájọ́ nìyẹn. discretion adájọ́ ni pé community charges yẹn bí kí nìyẹn. community service yẹn bí kàtọ́ pé wọ́n ní kó ló máa ṣe bóyá wọ́n ní kó ló máa gbálẹ̀ ibì kan tàbí kó ló máa fókọ̀ tàbí kan. òfin tó wà ní Èkó ń sìn ṣé ń gbọ́ sà tí o bá tá a bá wà ní dánfó àbò wà ní mọ́tò ó wá wind down ó wá ju nylon kalẹ̀ àbò ju ẹni ike kalẹ̀ òfin tó wà lẹ́kọ̀ọ́ sínsìn wọ́n ní pé wọ́n tá bá mú ẹ ẹ̀wọ̀n ọdún kan àbí kó o máa gbá títì fọdún kan. community service nìyẹn. ok ẹni wọ́n béèrè question kan bí sà wọ́n sọ wípé ìtúrú ẹni bẹ́ẹ̀ bá wà nílùú Dangote ní backup lẹ́yìn ńkọ́. Dangote ní sọ pé kí òfin máa ṣiṣẹ́. ok mindset ẹ̀jẹ̀ opportunity correct mindset of àwọn èèyàn wa. àti ibi tá a ti máa ń lose case gangan ẹni tó bá ní case lọ́wọ́ tó ti máa ń lose case ni tó bá ti fojú wò wípé òun ò lè win ní case. tó ti kọ́kọ́ lose hope wípé ẹni tó ń fẹ́ bá fa èèyàn ńlá ni òun ò lè jẹ́ lọ. ó ti jẹ́ òun kankan ti sọ pé ó ti ń try láti gbà wípé ilé ẹjọ́ máa compromise lórí ìdájọ́. ẹ dẹ̀ mọ̀ wípé ilé ẹjọ́ afọ́jú òfin afọ́jú ni tẹ́bátìkì court ẹ máa rí pé wọ́n máa blind statute tó wà bẹ́ẹ̀. gbogbo tẹ́ ẹ kó débẹ̀ kó tí yé ó nígbà tó kálukú yín bá wá ṣàlàyé fún ilé ẹjọ́ yín tẹ́ bá wá ṣàlàyé fẹ́jọ́ ìlàdájọ́ máa dájọ́ lé lórí. so tí àwọn Yorùbá bá ti ní mindset wípé ó ní president mi lẹ́yìn ó ní lágbájá lẹ́yìn ó ní tàmùdù lẹ́yìn táwọn ò dúró ti kéèsì wa ọlọ́pàá ò lè bá wa ṣe kéèsì wa nígbà táwa gangan tá a ní kéèsì ò bá dúró ti kéèsì ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ bóyá ẹ̀ ń lọ níbì kan ni o ẹnìkan ó wá àtàkì yín ó fọ̀bẹ̀ gé yín níbi dára ẹ jẹ́ yọ ẹ padà arrest ẹni yẹn ẹ gbé police station wọ́n bá yẹn àárín ẹ̀ àti wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe pé wọ́n àárín ẹ̀ sí court ẹ̀yin títẹ́ wá ní case ẹ̀ àbá náà case ẹ̀ lọ́mọ́ ẹ̀ continue láti gbó bí wọ́n lè má tẹ̀sí àárín ẹ̀ sí court lọ́pọ̀lọpọ̀ ní ti lọ́mọ́ tó máa gbé wọ́n ti filẹ̀ láì lọ ṣe follow up wọn tẹ́ gbé síbẹ̀ as a complainant sọ̀rọ̀ mi wọlé sáṣẹ́ nǹkan mi o. wàhálà yà ń gbọ́ àwọn èèyàn gbádùn yín gan. láì ní lọ síbẹ̀ láti complainant láti lọ béèrè láti máa continue follow up case ẹ̀ sẹ́rí ẹni tó dúró ti case ẹ̀ gangan tó dúró ti case ẹ̀ rárá gangan tí wọ́n bá fẹ́ manipulate ẹ̀ wọ́n manipulate ẹ̀ lójú ẹ̀ ká tó wá tí ò dúró ti case ẹ̀ ẹni tí ò dúró ti case rọrùn láti manipulate case ẹ̀ ju ni tí ó dúró ti case ẹ̀ tí wọ́n nílé rí manipulate lọ gbogbo ọlọ́pàá náà kọ́ ló yàrá burú bá a ṣe wá rí yẹn náà bá a ṣe máa sọ pé àwọn ọlọ́pàá ṣe báyìí àwọn adáyé ilé ẹjọ́ ṣe báyìí ilé ẹjọ́ ṣe báyìí ó wà láàárín àwa èèyàn gbogbo táyì ṣọlọ́pàá táyì ṣe adájọ́ táyì ṣe kiri kan tá à ń ṣe the same thing fún bóyá yálà ẹni tó junior sí wa àbẹ́ni tó senior sí wa so ó sì tẹ́ bá ti ní case even tẹ́ bá gbọ́ pé wọ́n arrest case case ni court tó lè strike case out wọ́n máa ń pe case yẹn more than 4-5 times wọ́n bá rí pé anybody turn up sí wọn á tó strike out ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ case tẹ́ máa ń sọ tẹ́ máa ń gbọ́ wípé wọ́n ti arrest àdìpọ̀ kankan mọ́ yẹn ẹ lọ sí court case ẹ̀ wá court nígbà tó bá dé court tí wọ́n rí complainant tí ó ṣe witness nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n rẹ̀ ní court ilé ẹjọ́ ni máa bá yín wá complainant káàkiri kò ní máa bá yín wá witness káàkiri so èèyàn ní Dangote ní backup ó ní kíní kan lẹ́yìn kò mátà kò ní kẹ́ má lè rí justice case yẹn. Another question, sir.
ẹni tó rìkọ́ọ̀dù yàn àbó gbé conversation yàn síta ọlọ́pàá wa mú ṣé ń gbọ́ mi sà òun náà ẹ̀ láti gba lọ́ọ̀yà tó bá gba lọ́ọ̀yà tó bá sọ pé mo lẹ́fídẹ́ǹsì náà tó wá déwájú adájọ́ ṣé ó lè sọ fún adájọ́ pé ọ̀rọ̀ yìí sí ẹni yìí fọlọ́pàá mú mi sí nítorí ẹ̀ ebó ló sẹ́ndì ẹ̀ sí mi. ok sẹ́rí méjì ni. ok sir. evidence tó lóun ní tó fi play ẹ̀ síta òfìgbà kan ti ẹni tó lọ report ẹ̀ tó petition náà ẹni òfìgbà kan deny wípé òun bọ́ lóun sign ẹ̀ sí. ok. nǹkan tó ní ẹ sọ ni wípé ọ̀rọ̀ tó wà láàrin wa ó gbé síta. wáyé tó gbé síta. lórí òfin tẹ́ fi gbé nìyẹn. ok. ẹ ṣe wípé ó ṣe nǹkan yẹn ó sì wà ń bẹ̀ níwájú adájọ́ ọ̀tọ̀ ni wípé tóun náà bá wá ní kéèsì ẹni yẹn òun náà kọ́ títí ẹni. tóun bá ní kéèsì ẹni yẹn òun náà try láti petition rẹ̀. kò sí public sympathy bí eléyìí. no tó bá ṣe mọ̀ pé kéèsì náà ọlọ́pàá ò ní bá yẹn ṣe kéèsì ẹ̀yin lẹ́tọ̀ láti develop kéèsì ìdẹ́bà mọ̀ pé ní kéèsì ṣe ẹ̀yin lẹ́sọ̀ ọlọ́pàá o ẹni báyìí ṣe báyìí fún mi o ẹ̀jẹ̀ lọ complain ẹ̀ competition lọ ọba yẹn approve ẹ̀ wọ́n lè bá yẹn invite ẹni yẹn tàbí kọ́ bá yẹn arrest ẹ̀. ẹ jọ̀ọ́ má bínú hello ayi salamu o ẹ sì ẹ mú wa lórí program wọn àti pè mí padà president ò ti pè mí padà ẹ tó bá ti pè mí padà inshallah máa connect yín ok sir. wọ́n fẹ́ fún mi náà lẹ́sẹ̀ o ẹ̀sẹ̀ kan ló pè mí wọ́n fẹ́ fún mi ní ẹ̀sẹ̀ o kọ́ lẹ̀ fún mi ní ẹ̀sẹ̀ kí n máa pínwó fáwọn èèyàn ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. ẹnìkan ní this lawyer will help me handle one case bí tó ń gbádùn yín dé ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. tí wọ́n bá yín fi ọlọ́pàá bá yín investigate wọ́n dẹ̀ bá yín fún ṣíkèsì yẹn sí court kí lọ́ọ̀yà tiẹ̀ náà wá kó wá defend the client. ẹni tó náà ní tó petition lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá òun náà máa dúró sí kéèsì ẹ̀ torí tó bá ti jẹ́ pé criminal ni àwọn ọlọ́pàá náà ló máa bá prosecutor which is from the OC legal office. bí ó ṣe jẹ́ nìyẹn kò sí wípé bóyá wọ́n tọwọ́ bòfin lójú àbí wọ́n ṣe kíní kan ní tó wà ní òfin wọn ní sọ pé wọn kọ́ síbẹ̀ mọ́. ti Dangote lè yóò fi padà. òfin náà gbé Dangote náà kò sẹ́ni tó fi òpin kò sẹ́ni tó fi òjì lọ. Ọlọ́run tún wá bá wa ṣe kọ́ńtì yìí torí Ọlọ́run tún wá ní president tó yẹ pé kò tẹ báyìí tọwọ́ bòfin rárá ó fi everybody lẹ́bi kí òfin máa ṣiṣẹ́ wẹ̀. so bí ó ṣe jẹ́ nìyẹn sà. mo dúpẹ́ lọ́ọ̀yà ẹ ṣé o ó ti yé gbogbo àwọn èèyàn báyìí wípé ẹni tó rìkọ́ọ̀dù yàn tó gbé síta láì gba àṣẹ lọ́wọ́ ẹni tó lọ́rọ̀ criminal case ni o ṣé wọn lè fi sí fùgbúrú ẹni bẹ́ẹ̀ ni. hello sir ìyàtọ̀ olóńgbẹ mẹ́ láàrin criminal case and civil case. civil pẹ̀lú máa ń dájú fún àwọn èèyàn máa. ok civil ló dájú fúnrú eléyìí àbí. méjèèjì náà ló wà òkè méjèèjì náà ló wà òkè kò civil ló ti máa ń dájú fún ọ̀pọ̀lọpọ̀ kéèsì téèyàn bá ní àwọn kéèsì máa tó jẹ́ pé civil lọ fún lò bí pé èèyàn kan pààyàn àbí ó yìnyín kan ti criminal nìkan tí kò rọrùn fún civil. bọ̀tún olùkọ́dé yìí méjèèjì ló lọ fún. àwọn ogun mi ó cyberstock mi ó ṣe kíní ẹ̀ ó máa ń da káwọn ìtẹ́rí civil yára gbaṣọ lọ́rùn èèyàn ó yára fìyà jẹ ẹni ẹlẹ́ni òsì mímọ́ torí pé kò ní lọ sẹ́wọ̀n ó máa rò wípé everything is okay until tẹ́ni tó bá no complain bá gba judgement ìgbà yẹn tó mọ̀ pé òun ti wọ problem so civil wà okay ó lọ fún civil ó lọ fún criminal. ok civil ló lè sọ pé òun fẹ́ gba bí i 200 million. bẹ́ẹ̀ni ó lè ló fẹ́ gba 500 million. ó lè ló fẹ́ gba 500 million. kóńtọ̀ yà máa dàlùkì àmọ́ ó mọ̀ sàn ju òun fẹ́ san 500 million lọ. ẹ ṣé lọ́ọ̀yà adúpẹ́ sà ọlọ́run á bá wa pẹ̀lú yín sà ojú òní tì yín sà ẹ ṣé o salamu alaikum. mo lérò pé gbogbo wa pátápátá la gbọ́ ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ náà mo dẹ̀ rò pé ó yé wa. Okay, what of this lawyer is my solicitor if I am the victim of the person that released his voice record? How is going to defend me as my ó dẹ̀ ti lọ o question gidi dẹ̀ bí ayé ti ẹ jẹ́ kí n pè wọ́n náà ẹ gbàtẹ́ ní question ẹ tètè kọ́ question yín lọ́ọ̀yà ìṣe tẹ́ gbáko padà járe àwọn kan ni wọ́n mọ́ béèrè question kan sà ẹ má bínú sa ìjọ àwọn kan náà béèrè wọ́n ní tó bá já sí pé àwọn ni victim táwọn release voice èèyàn síta wọ́n ní ṣe lè defend àwọn ní court. òfin tí ó fara mọ́ ọ̀gbọ́n yẹn náà láti sọ yìí. ok. bí èèyàn bá fi lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ó tètè try láti gbìyànjú láti lọ ṣe àtúnṣe fẹ́ni tó ṣe fún. ok. ó tètè gbìyànjú láti lọ ṣe àtúnṣe. ṣẹlẹ̀ ẹ̀yọ́ kan gbowó ṣẹ́ tí yín ni client yóò bá máa lọ sẹ́wọ̀n straight. àwa ìjọba bá ti rí ṣẹ́fẹ́ ìjọba bá ti mọ̀ pé ọ̀gá mi bá ní sọ báyìí náà lónìí ìjọba bá ti mọ̀ pé ó lè dáhùn sọ fún láti lẹ̀ pé ọ̀gbẹ́ni lọ bẹ̀bẹ̀. ọ̀gbẹ́ni lọ bẹ̀bẹ̀ ọ̀gbẹ́ni lọ bẹ̀bẹ̀ o torí ẹ̀wọ̀n rẹ o. ẹ kò sí dabaru kò sí bẹ́ẹ̀ dabaru kéèsì kẹ̀kẹ́ rẹ dojú ẹjọ́ rú.
ẹ ṣe sàjàre ẹ ṣeun ṣe ẹ ti gbọ́ ẹ má rìlíìsì voice èèyàn síta o lọ́ọ̀yà tẹ gbójúlé ló sọ yìí o lọ́ọ̀yà ẹ jẹ́ kí n pe sọ́rí ẹ má bínú jàre ǹdẹ̀ àmọ̀ bóyá àwọn lọ́ọ̀yà pọ̀ lóríṣiríṣi fa